nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Bismillahirrahmanirrahim. Ti wà lọ́wọ́ wa báyìí kórópọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa bá a ti ń sọ̀rọ̀ bí n ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí on ten nìkan ni kéèsì rẹ̀ ni next week Monday ni kéèsì rẹ̀ so ta ló náà it's never a problem lórí pé ó ń ṣépèlé wa ó ń bú wa yẹn ọ̀rọ̀ tiẹ̀ bíi tàwọn ọmọ kéékèèké ni mo ní wà lórí social media mo sọ gbogbo àwọn tí wọ́n bá ní access sí Olúbàdàn kí wọ́n sọ fún Olúbàdàn ó ti kọlù rẹ̀ tó ọ̀dà ẹni tó bá ń gbélé gíláàsì kò gbọ́dọ̀ jókòó àní kọ̀ǹdọ̀ rẹ̀ tó bá ń bú ẹ̀mí àti tiwa àwọn ò ní jáde kàrọ̀ náà fi kó kéré sí wa ó jìnnà sí wa gan àmọ́ àwa láwọn tí wọ́n rí irú rẹ̀ tá a lè gbìyànjú jáde ẹ̀yin náà lọ gbọ́ bá ti tiwọn tó kí wọ́n tètè sọ fún Olúbàdàn tó wá sí fóun lọ́ba rán níṣẹ́ kó tètè kọlù rẹ̀ tó ọ̀dà tí ọba rán níṣẹ́ kí wọ́n tètè pé kí wọ́n kọlù rẹ̀ tó ọ̀dà náà. Alhamdulillahi rabbil alamin àná ni mo wo fọ́nrán yìí bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn bàbá wa US Imam aṣíwájú wa ni wọ́n bàbá wa ni wọ́n nínú àwọn tọ́lọ́hun fi di Ìlọrin mú ni wọ́n kọ́lọ́mọdé ó bàjẹ́ fún wọn. Ìgbà tí mo gbọ́ Olúbàdàn ló jẹ́ kí n ní interest nínú ẹ̀ mo wá ní láti pè wọ́n pé yes sir mo gbọ́ tẹ́ dárúkọ Olúbàdàn kí ni bàbá Olúbàdàn ṣe èrò mi ni pé bóyá bàbá Olúbàdàn rìlíìsì ọ̀rọ̀ kan tó jọ mọ́ ọ̀rọ̀ yẹn wọ́n wá ní rárá o ta lọ́lọ́run náà ni àwọn ń sọ pé kí wọ́n kìlọ̀ fún mi yẹsà ẹ ti ń dà pọ̀ o ta lọ́lọ́run ò tó bẹ́ẹ̀ ti pè é yẹn ọlọ́pàá ìbá wa gbé Ìbàdàn ní ta lọ́lọ́run is an èèyàn yẹpẹrẹ ọmọ èèyàn yẹpẹrẹ èèyàn yẹ̀yẹ́ ọmọ èèyàn yẹ̀yẹ́ ọmọ láàlàsí ọmọ àwọn èèyàn láàlàsí ẹni wọ́n pè ta lọ́lọ́run kò pàtàkì tó bẹ́ẹ̀ sí gbé yẹn o àwọn tí Ọlọ́run bá fi di Ìbàdàn mú kankan tí yóò lọ́wọ́ sí ọ̀rọ̀ ta lọ́lọ́run àti rádaràdá tí ń ṣe òsí o àwọn èèyàn pàtàkì ń bẹ nìbàdàn tó jẹ́ pé báwọn wọ̀nyẹn bá ti sọ̀rọ̀ ó dá wa lójú pé ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ Olúbàdàn ló ti wá kìí ṣe irú ta lọ́lọ́run ta lọ́lọ́run bá wo àṣìṣù ta lọ́lọ́run rárá o ọ̀rọ̀ ta lọ́lọ́run ò tó ń téyàn ó wà torí ẹ̀ gbé ọ̀rọ̀ kọ Olúbàdàn lọ́rùn Olúbàdàn ò máa kò mẹ́bí ẹ̀ àwọn ẹni tó tóbi ń bẹ lólúyọ̀lé àwọn èèyàn pàtàkì ń bẹ nìbàdàn wa àwọn ọkùnrin ọlọ́lá ń bẹ lólúyọ̀lé àwọn ọkùnrin pàtàkì ń bẹ nìbàdàn wa bẹ́ẹ̀ làwọn obìnrin olówó ọlọ́lá oníyì alápọ̀nlé ń bẹ lólúyọ̀lé àwọn ọkùnrin pàtàkì ń bẹ nìbàdàn wa tó jẹ́ pé láyé wọn ò ní ẹ́và lọ́wọ́ sírú rádaràdà yẹn mo wá rí pé bàbá wa US Imam wọn ò mọ ta lọ́lọ́run pé èèyàn yẹpẹrẹ ni mo ń fi ọ̀rọ̀ yẹn pé gbogbo àwa tá a jẹ́ ọmọ Ìbàdàn
ẹ rí pé mo kóra mi náà pọ̀ pé àwa tá a jọ máa Ìbàdàn ni mò ń gbé gbogbo ẹ̀yin ọmọ ọkọ̀ Ìbàdàn ẹ má bínú sọ̀rọ̀ yẹn o bàbá wa tó sọ̀rọ̀ yìí ó mọ̀ pé ọmọ tí ń sọ̀rọ̀ yẹn ọmọ lásán ni o Kejì Ajá kódà a lè pè lẹ́ran bíyẹ gan kì í ṣẹran kò tó súnmọ́ bíyẹ débi tí a wà da ọ̀rọ̀ rẹ̀ pọ̀ mọ́ ọ̀rọ̀ bíyẹ ọmọ lásán ni Kejì Ajá sọ ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn bàbá wa tí ẹ gbọ́rọ̀ wọn yẹn wọn kì í ṣe èèyàn bẹ́ẹ̀ o ṣùgbọ́n ta ni wọ́n mọ̀ bú bàbá ẹ̀ tààrà ò ní ta ẹgbẹ́ sí ń kẹ́tẹ́ ní ń tàpá fọ̀rọ̀ yálà yàtà ni wọ́n kìrìn bọ̀ ń kùn tí ò ní jàǹpátá ìbá jẹ́ pé ọmọ àṣìṣù àtàlọ́lọ́run yẹn bá ní bíbí ire tó ní òbí ire wọ́n ti gbọ́dọ̀ pé lákìyèsí pé agbọ́pọ̀ ń sọ̀rọ̀ olóúnjà fẹ́ sí ìṣẹ̀ṣe kí tó ń tọ́ba lọ́rin sígbà tẹ́ dájú igún tẹ́lẹ̀ fẹ́ ṣe sọ́ba lọ́rin ní ẹmẹ́ṣe ni gbọ́rọ̀ lẹ́nu ọba lọ́rin ni pé kí wá ní tiẹ̀ bàbá tó dàgbà tó bá lọ́jọ́ orí kò sì máa pè pọ́ngàlà Ànábì sallallahu alaihi wasallam ó ní mal'un man sabba walidayhi ọmọ ìpè lọmọ tí bá ń bú òbí ara ẹ̀ òwà rẹ̀ lómi ìbúmọ̀ wá ń bú ya àti bàbá tó bí ọlọ́mọ kọlu àwọn tó wà níbi tá Ànábì ti sọ̀rọ̀ yẹn wá béèrè lọ́wọ́ Ànábì pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run wa kayfa yasubbu rajulu walidayhi kayfa yasubbu rajulu walidayhi báwo ni èyí ó sì máa bú bàbá rẹ̀ tí ó máa bú ya rẹ̀ Ànábì ní yasubbu aba rajuli fa yasubbu aba bó bá ti bú bàbá ń bàbá tí wọ́n wá tàtàrà ìbú bàbá rẹ̀ wa yasubbu ummuhu fa yasubbu ummuhu fa yasubbu abahu wa yasubbu ummuhu wa yasubbu ummuhu ó ti bú bàbá rẹ̀ ó ti bú ya rẹ̀ so nípa báyìí bàbá ta lọ lọ́hùn bó ṣe yẹpẹrẹ tó náà lẹ́ẹ̀mà bú bàbá ẹ̀ inú tí ó jẹ́ kẹ́ mọ̀ pé ó yẹpẹrẹ náà ni dídásí tí irú wa ò dá sí kò lè jẹ́ èèyàn gidi ní sọ̀rọ̀ ká má ti fọ̀rọ̀ bẹ̀rún tó ń wò pé èèyàn gidi la pè yín kí ló tẹ̀ wá sí bí ayán èèyàn pàtàkì la pè yín ẹ̀ sí wá ń wùwà pátákó ẹni rere la pè yín kí ló dé tẹ̀ wùwà rẹ̀ lẹ̀ wùwà bí ọmọ lẹ́lẹ̀ á ti fọ̀rọ̀ bẹ̀rún tó ń wò tó yín wá pé bàbá wa US imam náà ní ìsìn ẹ̀ gbọ́ lẹ́nu wọn wọ́n sì sọ pé àwọn ó ṣe apology fún gbogbo ọmọ Ìbàdàn lórí ìdárúkọ bàbá wa Olúbàdàn àwọn ni mo ti ń pè é so nípa báyìí ẹ má bínú torí Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Ìbàdàn tí gbígbọ́ orúkọ Olúbàdàn ní irú ọ̀rọ̀ báyìí ó dùn ní pé ó sì rí bẹ́ẹ̀. Salamu alaikum warahmatullah. Alaikum salam warahmatullah Sheikh. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sí àdálẹ̀ wa sà. Ọlọ́run ṣàlékún fọkànbalẹ̀ yín o. Àmín àti tiyín náà. À ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí afẹ́fẹ́ sà. Ok sà. Ọ̀rọ̀ fídíò tí mo pè yín fún ní àná nípa pé mo gbọ́ ọ̀rọ̀ bàbá Olúbàdàn bẹ́ẹ̀ mo wá ń bi yín pé àṣé bàbá Olúbàdàn sọ̀rọ̀ kankan ni bẹ́ẹ̀ni ẹ wá ní rárá pé ta lọ́lọ́run náà lẹ́fẹ́ kí wọ́n call to order bẹ́ẹ̀ni mo ti wí náà nù. mo wá ní ọ̀rọ̀ ta lọ́lọ́run ò sì wá nípa tó bá àwọn èèyàn yẹpẹrẹ ní ta lọ́lọ́run Olúbàdàn ò mọ̀. àwa náà mọ̀. àwa náà mọ̀ àkàn fẹ́ kábùkọ̀ ta bólúbàdàn ni. Masha Allah. Wallahi àfẹ́ kí àfẹ́ tàbùkù tẹ̀pẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ibi kan lè mi ti kí wà dàbí yàrá wa ní àfihàn 100%. pẹ̀lú ògùn Ọlọ́run. ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa kì í ti pé àwọn aláṣẹ nìkan kódà ọmọdé ó níwọ̀ rẹ́spẹ́kìtì lọ́dọ̀ wa. so kí a ní nǹkan kan against bàbá wa Olúbàdàn rárá
àmọ́ bọ́rọ̀ yẹn ṣe ká wa lára tó bí ṣe ń dùn wá tó ká ọmọ yìí àti mọ̀nà tá a gbà díìlì pẹ̀lú òun gbogbo àwọn èèyàn tún lè níbi tí wọ́n ti ràn wá lọ́wọ́ ní ìwà tẹ́rí fídíò yẹn nígbà tí mi náà sọ̀rọ̀ tán lánàá ajé àtúnwò wà lọ́dọ̀ rẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ ń wò ni mo wá rí i pé èmi gan ṣe mistake níbẹ̀ ẹ sáà wò mo ṣe mistake pẹ̀lú bí mo ṣe àdírẹ́sì bàbá kábíyèsí Olúbàdàn wà lọ́ọ̀yìn mà àtìgbà tí n gbọ́ lánàá tèmi kan tó gbọ́ lánàá fúnra mi tó gbà tèmi náà mo sì sọ̀rọ̀ yìí. ìbínú ọmọ kó lu àwọn ìlẹ́sẹ̀ ńlẹ̀. inú lẹ́n pressure torí pé ní ìjẹta tí mo ṣe kinní yẹn èmi lè exam officer department mi àwọn ọmọ answer exam lọ pépà mi gangan wọn wá sí ìjọ yẹn so ẹni tó gbé pépà lọ wá ti gbé lọ so pressure mount lórí mi bí kí n ti kúrò ní ìgboro kí n ti máa lọ school ni so gbogbo kinní yẹn papọ̀ ìgbà tí wọ́n wá ń gbọ́ lánàá ó wá ká mi lára pé àwọn èsì lórí èèyàn báyìí o tá a bá sì níbi tá a ti ṣe mistake kò tí wá lójú àti tún ṣe ká tètè tún ṣe kò tí wá lójú àti tún ṣe àìsàn onígbéraga kódà pé èèyàn ló bá pe àkíyèsí wa tó bá ti pè wá sí àkíyèsí nípè tó ní làákàyè a sì tẹ̀lé mọ̀ràn rẹ̀. Ètí mò ń gbọ́ yẹnu ọ̀rọ̀ yín nìsín ni pé ìmọ̀ lo gbólóhùn k'Olúbàdàn yà pé kó yà pé àwọn gbólóhùn ó. àwọn gbólóhùn kì í ṣàwa àwọn àkọ́ àrùn rẹ̀ àìsí ìṣèlú èèyàn bẹ́ẹ̀. tó àwa ń dá ọ̀rọ̀ yẹn padà pé tó bá sí bàbá Olúbàdàn. rárá o. kí bàbá Olúbàdàn ó má bínú kí gbogbo tí sì ń jọ́ mọ́ Ìbàdàn entirely kí wọ́n má bínú lórí ẹ̀. kí wọ́n má bínú lórí ẹ̀ wàláì bí kí wọ́n má bínú lórí rẹ̀. pé bá a ṣe àdírẹ́sì wọn yẹn kí wọ́n má bínú lórí rẹ̀. àkọ́jà ẹni tí èso ọba àgbọ̀dọ̀ àdírẹ́sì ẹ̀ báyẹn. àgbọ̀dọ̀ àdírẹ́sì rẹ̀ bẹ́ẹ̀. ká tó wá pé odidi ọba àlú. yes a fẹ́ correct èèyàn àwa gbọ́dọ̀ tún lo ìlànà tó ń lò. láti correct rẹ̀ àwọn èsì irú èèyàn bẹ́ẹ̀. ó yẹ sí ti wá láti ti ṣàtúnṣe ọ̀rọ̀ wa níbi tá a bá ti ṣe mistake. nígbà tó gbé èèyàn ni wá. ẹlẹ́ran ara ni wá tá a lè ṣe mistake ẹni tá a ti claim rí pé àwa yẹn fọ́líbù. ẹnìkan tó lè ṣe mistake ni wá. Ọlọ́run nìkan ni ò lè ṣe mistake. láti pé ká wá gan fúnra wa ká tún nǹkan wa sí. káwọn èèyàn tó mọ wá tó wá sí. wọ́n tó máa wá tún wá sí. tó bẹ́tẹ̀ yẹn bá pè wá sákìyèsí á tẹ̀lé àfẹnutí ọba fi làákàyè pé á sì ní kó get out. ẹ ṣe nínú àwọn ìwà tá a fi mọ Dáhírì Ìlọrin ọ̀kan nínú ẹ̀ nìyí tí ẹ ṣe fún wa láàárọ̀ yìí ó sì jẹ́ nǹkan ìdùnnú púpọ̀ fún gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́yìn yín àbúrò lẹ́yìn yín ó jẹ́ nǹkan ìdùnnú fún wa púpọ̀ torí pé bí àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùnú ìlú nìbàdàn bá fẹ́ àdírẹ́sì irú àwọn ọ̀rọ̀ yẹn ní mọ̀ntàwí nígbà tá a bá ti rẹ́yìn tẹ̀já aṣíwájú wa bá sọ̀rọ̀ yóò wá padà dúró nídùú pé ó bú mi mo bú ni ó bú bàbá mi mo bú bàbá ẹ̀ ni táì sì ṣe èèyàn bẹ́ẹ̀. ó jẹ́ nǹkan tí inú wa dùn sí gan ẹ ṣé gan bàbá Ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́ o làgbàrọ̀ ẹ̀ já síwájú pẹ́ o ẹ ṣé gan tọ́ ilẹ̀ ti gbọ́ yìí o gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣé gan ilẹ̀ ti gbọ́ yìí o àwọn bàbá wa tí ẹgbọ́hùn wọn yẹn bàbá wa Barrister US Imam wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ wallahi alazim ìwọ̀nba ojútì ni ẹ̀kọ́ ni tí ẹ bá lára wa àwọn náà làwòkọ́ṣe wa wọn kì í ṣaláì lójútì ọmọ kéwù àwọn alájí àgbà ni wọ́n ọmọ kéwù bàbá lágbàjì ni wọ́n ọmọ kéwù Sheikh Adam ni wọ́n ọmọ kéwù bàbá àgbàrìgìdòmà ni wọ́n ọmọ Sheikh Alimi ni wọ́n ojútì ìtìjú àgbàlagbà ìmọ̀ abẹ fún wa tí ẹ bá wá gbọ́ tí a bá sọ̀rọ̀ lórí nǹkan kan ẹni tó sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ léyìn ni ó fa sábàbí ta lọ́lọ́run kò ní wéètì ọ̀rọ̀ tí a gbé sọ́dọ̀ rẹ̀ yẹn wéètì ẹ̀ ò tó ká nítorí ẹ̀ la fi wá ń pe Olúbàdàn wéètì ẹ̀ ò tó bá wọn
bá a bá dàdúgbò wọn gan á dénú ilé wọn kí wọ́n tó mọta ní jẹ́ òun, wọn ò mọ̀. So kó búyàn, kó ṣépè, kó parọ́ mọ́ Ọlọ́run, kó parọ́ mọ́ Ànábì, kó bú àwọn àgbàlagbà, ibi tí source of income tiẹ̀ ti jáde nìyẹn lójú ọ̀ràn sánmà. So nípa báyìí gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ má bínú. Orin ọmọ yín náà mo fi ń bẹ̀ yín pé ẹ má bínú. Alhaji wa Saheed Òṣùpá ó ní àwọn ọkùnrin ọlọ́lá ń bẹ lólùyọ̀lé, àwọn ọkùnrin pàtàkì ń bẹ nìbàdàn wa, àwọn obìnrin olówó ń bẹ lólùyọ̀lé, àwọn obìnrin pàtàkì ń bẹ nìbàdàn wa, gbogbo ọmọ Olúyọ̀lé ẹ kú àmójúbà ọba, tuntun àmójúbà tuntun, ẹ kú àmójúbà ọba, ìgbà yín àsàn wá, ẹ kú àmójúbà ọba, ọba wa ọba Rashidi Ládọjà gbẹgbẹgbẹgbẹgbẹ. Ẹ má bínú torí Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.